tí àwọn èèyàn bá tọ̀ kalẹ̀ tán wá fẹ́ mú wọn wá mú ọ̀bẹ rẹ wọn á fi la ìtọ̀ yẹn báyìí tán wá ti fi la ìtọ̀ yẹn sí méjì wọn wá tẹ ifá ìyẹ́rọ̀sù ó ní inú àwọn ọ̀fẹ́ tó máa ń tẹ̀ wọ́n wá kó sójú tán là yẹn ó ń tọ̀ wọ́n ní tọ̀mọ̀ láéláé a tún máa ń fi ìtọ̀ wòyàn sàn gbogbo ẹ̀ la máa sọ lénìí. wọ́n lè fi tọ́ de èèyàn wọ́n lè fi túyàn lẹ̀ wọ́n lè fi túyàn kalẹ̀. a ní ẹlòmíì ìlọsíwájú ẹ̀ tó padà sẹ́yìn ìtọ̀ ló kó bá. nípa ìtọ̀ ni òun ló kó bá. kéèyàn kàn máa lọ títí bá gbogbo yóò sáré na nǹkan ọkùnrin yóò sáré tọ̀. ó ti parí á dẹ̀ dẹ́n tó yẹ pé ó lè má jẹ́ èèyàn mọ́ láyé ṣé ẹ mọ̀ pé tájá bá tọ̀ síbì kan tí èèyàn bá tọ̀ sórí ẹ̀ èèyàn máa ní àtọ̀ sí alájá. ẹlòmíì nínú oko ló ń lọ nínú oko tó wà ń lọ yẹn àwọn kan ti wẹ àwẹ̀dànù wọ́n ti wẹ̀ síbẹ̀ bóun ṣe níbẹ̀ ó bá dúró lórí àwẹ̀dànù ó bẹ̀rẹ̀ sí ní tọ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí èèyàn òun tọ̀ yóò kọ̀ máa lé ni kò ní bá ẹlòmíì wà ní àìsàn ká máa tọ̀ lé kò ní ọjọ́ kan ó kọ̀ rí pé òun dẹ̀ sùn òun tọ̀ lé àmì kan ni. ó kàn tọ̀ lọ́jọ́ kan ó lè má tọ̀ ọjọ́ kejì o. kò tọ́ rí ó ti dàgbà ó ti wọ bí 50-60 years ó kọ̀ ní pé ó máa tọ̀ lé. àwọn àgbàlagbà ní pé kó ń tọ̀ ń lọ múra kó wúlò oògùn aṣẹ́ta ṣé ti yé oògùn aṣẹ́ta káyé bàbá àkóbá lọ́jọ́ iwájú kò ní pẹ́ yóò rí àkóbá. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. Pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá máa pé àìrìn jìnnà láìrábùkí ọ̀kẹ́rẹ́ wọ́n ní bí èèyàn bá rìn dáadáa èèyàn ò rí bí wọ́n ti ń fọmọ tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gúnyán tí kì í sì lẹ́mọ. wọ́n láìrìn jìnnà láìrábùkí ọ̀kẹ́rẹ́ wọ́n ní bí èèyàn bá rìn jìnnà dáadáa èèyàn ó ti débi tí àràrá tó ti ń gorí àdìrò kó tó lè fi yọ̀ sọ́bẹ̀ nígbà tí ọ̀gá tó pọ́ọ̀tì. ẹ farabalẹ̀ dáadáa láti wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin. àwọn nǹkan kan wà tó yẹ ká tọ́ bọ̀ lójú ká ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kó lè bá àkílẹ̀ dáadáa fún jíjà èdè àwọn èèyàn kan sí ni láti fi tú àwọn èèyàn kan sílẹ̀ ni ọ̀nà tètòtò ni ó gbà wá ó jọ́nà kan tó tún yàtọ̀ díẹ̀ bóyá nítorí pé ó wà lára àwọn ètò táì káṣẹ ọdún ńlẹ̀ lójú ó fẹ́ rí bẹ́ẹ̀ káwọn èèyàn ó lè rí nǹkan dìmú wọnú ọdún tuntun 2024 Ọlákúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń wò yìí ẹ̀kan lára àwọn ẹ̀ka ọ́fíìsì Bàbá Aládò bá a ṣègùn ìlú Ìbàrìbà ńlá tí ń ṣètò yìí lọ́wọ́lọ́wọ́ ńlá lò gẹ́gẹ́ bí stúdíò lónìí Bàbá Aládò ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kú ilé olótùú adẹ̀kí káàbọ̀ sínú ọ́fíìsì wa yìí. ẹ ṣeun. pẹ̀lú ògbólọ́dọ̀ àdúrà ó gbà ayé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ jẹ. àmín àmín àṣẹ. mo dẹ̀ kéèyàn ara ilé náà ní sàárẹ̀ tí ò gbóògùn àmín àṣẹ. ní fẹsẹ̀ kọ́kún ayé àmín àṣẹ. nǹkan wà láyé o ní tí mo fẹ́ ká sọ lénìí ní ọ̀rọ̀ ìtọ̀. ìtọ̀ bẹ́ẹ̀ n tẹ́ fẹ́ sọ fún wa ni pé agbára àbáwọn àṣírí kan bẹ nínú ìtọ̀. àṣírí wà nínú ìtọ̀. Kàyé. mo dẹ̀ fẹ́ kọ́ àwọn ará ilé àwọn èèyàn wa kán gbọ́ àṣírí tó wà nínú ìtọ̀. kàyéfì. ṣe rí ìtọ̀ ẹ rí i pé tá a bá jẹun wọ́n ní kí ni wàá máa ṣẹ́ àwọn ìdọ̀tí inú ara èèyàn máa tọ̀ jáde bẹ́ẹ̀ ni sáyẹ̀nsì ṣe wí. ṣùgbọ́n ní ti ìbílẹ̀ Yorùbá ń táwọn àgbà ń fi ìtọ̀ ṣe pọ̀ ṣé ẹ mọ̀ yí pé ìtọ̀ ẹlòmíì tọ̀ tó dẹni tí ò lè tọ̀ mọ́ láéláé wọ́n gbé kiri káàkiri pé kí ló ń ṣe é wọ́n tún ṣe operation fún pé kítọ̀ yìí lè máa jáde tó bá yá tún dí padà àṣírí ń bẹ níbi ìtọ̀ tí àwọn èèyàn bá tọ̀ kalẹ̀ tán wá fẹ́ mú wọn wá mú ọ̀bẹ rẹ wọn á fi la ìtọ̀ yẹn báyìí tán wá ti fi la ìtọ̀ yẹn sí méjì wọn wá tẹ ifá ìyẹ́rọ̀sù ó ní inú àwọn ọ̀fẹ́ tó máa ń tẹ̀ wọ́n wá kó sójú tán là yẹn ó ń tọ̀ wọ́n ní tọ̀ mọ́ láéláé. àwọn èèyàn ní àwọn sáyẹ́ǹsì burúkú báyìí lọ́wọ́. nínú ilẹ̀ Áfíríkà lọ́lọ́run kẹwàá púpọ̀ bọ́lọ́run ṣe kẹwàá tó ọ̀nà tá a ń gbà á lò
ló wá kù sí wa lọ́wọ́. bóyá ire ni àbí aburú. ọ̀dọ̀ wa ló kù sí ṣùgbọ́n ìmọ̀ ń bẹ nílùú Áfíríkà. a fẹ́ káwọn èèyàn wa mọ̀ nípa pé ìtọ̀ kò ṣeé ṣe yẹ̀yẹ́. a tún máa ń fi ìtọ̀ wòyàn sàn gbogbo ẹ̀ la máa sọ lénìí. wọ́n lè fi ìtọ̀ de èèyàn. wọ́n lè fi túyàn lẹ̀. wọ́n lè fi túyàn kalẹ̀. ṣé rí ìtọ̀ tá à ń sọ yìí ẹ rí i pé ó jáde látàrí èèyàn ni tó bá fẹ́ múyàn sáyẹ̀nsì gan sọ pé tó bá ní pé wọ́n fẹ́ tẹ̀sí èèyàn wọ́n lè mú tọ̀ ẹ̀ wọ́n lè fi tẹ̀sí wọ́n á sọ gbóná ṣe rárá. bẹ́ẹ̀ ni wọ́n sọ àìsàn tí ń ṣe. bẹ́ẹ̀ náà ni bó bá lóyún wọn ó sì mọ̀. á mọ̀ tó bá ní àìsàn lára wọn á mọ̀ tó bá ní infection lára wọn á mọ̀ tí kidney ẹ̀ tó bá emit protein tó bá pọ̀ jù ìtọ̀ á sọ fún wa. bẹ́ẹ̀ náà ni àwa dúdú a ní agbára nípa ìtọ̀. a ní ẹlòmíì ìlọsíwájú ẹ̀ tó padà sẹ́yìn ìtọ̀ ló kó bá. nípa ìtọ̀ ni òun ló kó bá. kéèyàn kan máa lọ títí bá gbogbo yóò sáré na nǹkan ọkùnrin yóò sáré tọ̀. ó ti parí á dẹ̀ dẹ́n tó yẹ pé ó lè má jẹ́ èèyàn mọ́ láyé. káwọn èèyàn tó fi yẹn kọ́gbọ́n. wọ́n fẹ́ ká kọ́gbọ́n lé nìyẹn. ẹ rí i pé ètò wa yìí ó yàtọ̀ sí pé akọ̀wé ní kọ́yìn wá ara oògùn ṣùgbọ́n kọ́yìn ó kọ́ ẹ̀kọ́ àti àṣírí tó ń bẹ nínú ilẹ̀ àwa dúdú. àwọn àṣírí tó wá ń bẹ ń bẹ yìí ó ní ìwúlò bọ̀ ibi táwa ń lò sí ló àkóso ní kálukú lọ́wọ́. ṣọ́ra mi ti yé sí. so ká bẹ̀rẹ̀ nípa yìí pé ká máa tọ̀ wípé kéèyàn ó kéde máa lọ títí báyìí kó bẹ̀rẹ̀ sí ní tọ̀ ṣé ẹ mọ̀ pé tájá bá tọ̀ síbi kan tíyàn bá tọ̀ sórí ẹ̀ èèyàn máa ní àtọ̀sí alájá. ajá ti tọ̀ síbẹ̀ èèyàn wa mọ̀ ìwọ náà wàá tún tọ̀ síbẹ̀. ó ti parí yóò tọ̀ máa ní àtọ̀sí alájá. àtọ̀sí alájá. báwo ni àtọ̀sí alájá ṣe ń ṣèyàn èèyàn á máa tọ̀ á máa tá èèyàn á máa tọ̀ á máa tọ̀ ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ èèyàn á máa tọ̀ á dà pé ìtọ̀ yẹn tún ṣẹ́kù tó bá tọ̀ síbẹ̀ á tún ṣẹ́kù àtọ̀sí alájá nìyẹn ó ní bọ́ọ̀ bàbá ṣe ń wò ọ̀nà kan nìyẹn wọ́n máa ń wò sàn. àwọn ìmíì ní pé ẹlòmíì nínú oko ló ń lọ nínú oko tó wà ń lọ yẹn àwọn kan ti wẹ àwẹ̀dànù wọ́n ti wẹ̀ síbẹ̀ bóun ṣe níbẹ̀ ó bá dúró lórí àwẹ̀dànù ó bẹ̀rẹ̀ sí ní tọ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí èèyàn òun tọ̀ yóò kàn máa lé ni kò ní bá. yóò máa lé ni kò ní bá ẹ̀yin tẹ́ ẹ máa tọ̀ ṣeréṣeré kí ẹ ṣọ́tọ̀tọ̀ o. àfi kí n ò ṣọ́ra láti máa tọ̀ a máa lé ni kò ní bá. ẹlòmíì wà lójú oorun nígbà tó ń sùn lójú oorun ó kàn wí pé àwọn ọ̀rẹ́ ń bá ṣe ọkọ̀ ní fẹ́ lọ tọ̀ ó lẹ́yìn kó lọ tọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí tọ̀ sórí bẹ́ẹ̀dì nígbà tó wá jókòó ní kò ní tọ̀ sára rẹ̀. àwọn kan máa fi lálàá. wọ́n fi lálàá bẹ́ẹ̀. wọ́n kàn lálàá pé àwọn ń ṣe patí òun ṣe mú nǹkan tán òun fẹ́ tọ̀ nítorí o. nígbà tó wá akọ̀ ní kò ní tọ̀ sórí bẹ́ẹ̀dì. yóò kàn lajú pé mo tọ̀ sára. ẹlòmíì wà ní àìsàn ká máa tọ̀ lé kò ní ọjọ́ kan ó kọ̀ ní pé òun dẹ̀ sùn òun tọ̀ lé àmì kan ni. ó kàn tọ̀ lọ́jọ́ kan ó lè má tọ̀ ọjọ́ kejì o. kò tọ́ rí ó ti dàgbà ó ti wọ bí 50-60 years ó kọ̀ ní pé ó máa tọ̀ lé. àwọn àgbàlagbà ní pé kó ń tọ̀ ń lọ múra kó lè oògùn aṣẹ́ta ṣé ti yé oògùn aṣẹ́ta káyé bàbá àkóbá lọ́jọ́ iwájú kò ní pẹ́ yóò rí àkóbá. so nípa báyìí àfi ká súnmọ́ àwọn àgbàlagbà ká rí ìmọ̀ nípa pé ìtọ̀ kí ni àǹfààní ìtọ̀ then kí ni àwọn tí a gbọ́dọ̀ ṣọ́ra fún nípa pé à ń tọ̀ káàkiri. níbi ìtọ̀ tá à ń sọ yìí ara ìtọ̀ náà ni pé kí ọ̀rọ̀bìnrin eléyìí kó tọ̀ sí lára ọ̀rọ̀bìnrin eléyìí kó tọ̀ sí lára ọ̀rọ̀bìnrin eléyìí kó tọ̀ sí lára eléyìí máa ń fa kádàrá sẹ́yìn ni. kó máa tafa kiri àwọn tafa. bẹ́ẹ̀ni ara ìtọ̀ náà tún nìyẹn kò síbi tí ó lè tọ̀ sí. kò sóbìnrin tí ò lè bá sùn. bẹ́ẹ̀ni ká máa lórí afẹ́fẹ́ ká má bàa látọ̀ náà ni. kó lè yé wọn ni kó lè tún yá wọn kan. èyí ká wá ń sọ yìí ẹlòmíì ó ti nílé iṣẹ́ ńlá ó kọ̀ rí pé ó ń bẹ̀rẹ̀ sí padà sẹ́yìn ni. ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí jẹ́ ó ti jẹ́ ní awì láwùjọ ó kọ̀ rí pé ayé kò wúlò ọ̀n fún un ní ìmọ̀ a máa ní ẹbẹ́ òun yẹ̀ wò ń bí nígbà tí ò mọ ibi tó ń gbé fẹsẹ̀ kọ. so níbi ká máa tọ̀ káàkiri tá a ṣàlàyé yẹn ó ń fa àfàsẹ́yìn fún ọkùnrin ó ń fa àfàsẹ́yìn fún obìnrin ibi tá à ń tọ̀ sí ó lè ní àbàwọ́n ibi tí a ti ń tọ̀ títọ̀ jáde òun náà lè ní àbàwọ́n. then nílẹ̀ kejì níbi ìtọ̀ ẹ rẹ̀ pé bí ìtọ̀ ṣe lágbára tó ẹ lọ wo ẹranko kìnìún láàrin igbó tó bá fẹ́ mú àwọn ẹranko tó kù á wá tọ̀ yíká inú igbó yẹn gbogbo ẹranko tó wà láàrin ibẹ̀ yẹn tó mú ó ti di ẹran ìjẹ fún kìnìún àwọn àgbàlagbà tó máa ń lò bẹ́ẹ̀ náà tó ti yé tó bá fẹ́ wó odidi ilé wọ́n á ní kéèyàn jẹ àsèjẹ èyí tí wọ́n fi yímíyímí tí wọ́n fi sè tó ń tọ́ bá ti jẹ́ tí wọ́n bá gbọ́ báyìí tó bá tọ̀ sára lé ilé yẹn á wó ni wọ́n fi ìtọ̀ wọ́n fi ń wó ilé odindi ilé wọ́n á wó ṣùgbọ́n ìyẹn àṣírí kan lọ́dọ̀ àwọn àgbàlagbà ni
ìtọ̀ ní agbára púpọ̀. wọ́n ní ìtọ̀ màálù gan náà fúnra ẹ̀ bó ṣe wà wọn. oògùn ni wọ́n lóògùn ni. ẹ wo ìtọ̀ màálù ẹni pé torí àsìkò la ṣe mu ní ṣúkẹ́ṣúkẹ́ báyẹn ṣùgbọ́n nípa ìtọ̀ màálù tí ọmọdé bá ní gìrì nígbà kéékèèké wọ́n á mú ìtọ̀ màálù ó ti wà pẹ̀lú álọ̀mù dúdú wọ́n á ti lọ wọ́n máa fi ń ṣe oògùn ojú iná àwọn tó bá gbé lábúlé wọ́n á mọ tí mò ń sọ yìí wọ́n wí bẹ́ẹ̀. nínú oògùn ojú iná yẹn wọ́n á ti fi kọ́ ìtọ̀ màálù àti álọ̀mù dúdú òun náà fi ń ṣe níwọ̀nba tọ́ba ike wọ́n pè ní máàkù wọ́n tún pè ní máàkù ní Ìjẹ̀bú wọ́n pè ní oògùn ojú iná ní àwọn bíi ìlú òkè ọmọ kéékèèké tó bá ti ní gìrì tó bá ti bo kékeré fún ẹ̀kan lóṣù ló máa ń fún ọmọ yẹn á bì inú àfúyẹ́ eléyìí kò jẹ́ kí wọ́n máa ní àìsàn gìrì ẹ̀rí pé yòòdè kọ́mọ̀ mọ́ bẹ́ẹ̀ni àwọn èèyàn síbẹ̀ lò ṣùgbọ́n tó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní convulsion èyí tẹ̀ ń gbọ́ mi nílé ẹ gbìyànjú kẹ́ ẹ wá ìtọ̀ màálù àti álọ̀mù dúdú tá bá ti lọ níwọ̀nba díẹ̀ sínú ẹ̀ á gbé sójú iná á wà ń bẹ̀ kò kí ń bàjẹ́ ó dáa fún ọmọ kéékèèké kì í jẹ́ kọ́ ọmọ kékeré ó ní àìsàn gìrì. ayé àtijọ́ náà máa ń ṣèyàn ayé àtijọ́ náà ń ṣe ṣùgbọ́n nísìn àwọn èèyàn ti ní kí wọ́n má ṣe mọ́ àwọn sáyẹ̀nsì ní kí wọ́n má ṣe mọ́ kí ló fà á ni pé àwọn màálù míì gan ní àìsàn tiwọn lára títí ń sìn àwọn màálù míì ní àìsàn tiwọn lára tá a sì lè má mọ̀ tó yà lè mọ̀ sọ àwọn èèyàn ò ṣe irú àwọn ṣùgbọ́n ní ayé àtijọ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà òkúta tó wá ń padà á lò ń sìn náà ni pé tí wọ́n bá mú ìtọ̀ ràkúnmí ìtọ̀ ràkúnmí tí ọmọ bá ní gìrì àní gbé mú wọ́n máa fi pa lára ni wọ́n á fi pa lára pẹ̀lú iṣu dandan iṣu dandan wọ́n ń pe egbò kan ní iṣu dandan wọ́n máa rẹ́ pẹ̀lú ìtọ̀ ràkúnmí tó bá ti rẹ́ pẹ̀lú ìtọ̀ ràkúnmí yẹn wọ́n máa fi pa ọmọ yẹn lára ara ẹ̀ máa wálẹ̀ tó bá ní ìgbóná bíi measles àbọ̀mọ́ ń dákú àbí àwọn àmì kan tó ń pè ní spasm táwọn onímọ̀ pé spasm tó máa ń sábà ṣe ọmọ kọ́mọ tó ní àìsàn wárápá spasm yẹn ìgbà nípa tó sọ ẹ ní ọjọ́ mi nípa pé bó ṣe máa ń ṣe ọmọ ṣẹ́tẹ̀ máa bí ọmọ kékeré tó wá rí pé ọmọ kékeré yẹn akọ̀dé ṣe báyìí lẹ́ẹ̀kan náà akọ̀dé ṣe báyìí lẹ́ẹ̀kan náà títí yẹn kí ọ̀ ti lọ ṣe test fún spasm ni tó yẹ pé ó lè fà kọ́mọ yẹn padà ní àìsàn wárápá kí wọn àgbàlagbà máa ń ṣe ni pé ìtọ̀ ràkúnmí àti iṣu dandan wọn àti rẹ wọn ní fún mú o wọn kàn fi padà wọn àti sáà sí láwùjẹ ẹ rí i pé ó máa káàmù ẹ tàbí ti ń sìn so àwọn nípa ọ̀rọ̀ àǹfààní tó wà níbi ìtọ̀ nìyẹn then àǹfààní kejì tó wà níbi ìtọ̀ òun náà ni pé àwọn èèyàn tún máa ń lò ó láti fi pa oògùn ẹ̀ẹ́dì tó bá rí ewé imí eṣú tó bá fi rẹ́ pẹ̀lú ìtọ̀ fún ọjọ́ méje a máa dé sínú agolo kan ọ máa dé sínú agolo kan wọ́n á gbé pamọ́ síbi kan apàgùn ni kí ló ń jẹ́ apàgùn ni tó bá náà ló ń ka tó bá náà ní olóńdè wọ́n wá ní pé kéèyàn ó mú ìta rẹ̀ yẹn wọ́n á ní kó mu díẹ̀ bẹ́ẹ̀ kó fi para ara ẹ̀ adẹ́rọ̀ kí n sọ incident kan àwọn ẹ̀gbọ́n wa kan wà wọ́n ti ṣaláìsí nsìn ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá ni wọ́n máa ń ṣọ́ ibodè ní ìdí ìrókò ní bọ́dà àwọn ọlọ́pàá àwọn ti jẹ́ ẹ̀rọ pé tó máa délé wọ́n á lù tó máa délé wọ́n á lù ẹ̀gbọ́n ayé ọlọ́pàá ni nínú àwọn ní kọ́sítọ́ọ̀mù yẹn wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn jà wọn tó ń ṣe fàyàwọ́ wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn jà bí ọ̀rọ̀ ṣe di ìjà nìyẹn bí yẹn ṣe yọ nǹkan jáde nìyẹn ó ṣe fi lu ìkan náà tó jẹ́ pàtó ẹgbẹ́ wọn nìyẹn nígbà tó lu ẹni ní kíní bí bóyá ṣubú lulẹ̀ nìyẹn ẹ̀pọ̀ wọn ní fàyàwọ́ wọ́n dẹ̀ máa ń ní nǹkan oríṣiríṣi lọ́wọ́ nígbà tó lu ẹni yìí ẹ̀gbọ́n ayé ní ò bìlífì pé nǹkan kan wà tó lè fi lùyàn báyìí kíyàn dẹ̀ wò ó ní wọ́n wú ara ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú nígbà tó lu ẹni yẹn ní òògùn yẹn ó bẹ̀rẹ̀ sí ní wú wọ́n gbé kọjá padà sí Kútọ́nù lọ́hùn ẹni tó lù sí sálọ kí náà máa lò sí wọ́n bẹ̀rẹ̀ ó ṣàbẹ̀rẹ̀ sí wú yẹn kígbe kò dé gbọ́dọ̀ wú débi àti ẹ̀ ó máa kú ni wọ́n wá fi di ọwọ́ ìrọ̀lẹ́ látàárọ̀ ó ti wú kò lè sọ̀rọ̀ mọ́ ẹ̀ tó ti ń sọ pé ẹjọ́ ẹgbàá mi ò fẹ́ òde tó pé gbà mí mọ́ kọ̀dẹ̀ lanu ń padì ni wọ́n wá padà lọ sí ìdílé ẹni tí ó fi nǹkan lù yẹn pé àwọn tí ẹ̀ mú mọ́ nǹkan táwọn sì sílẹ̀ kó wá gbé nǹkan ẹ̀ adékẹ́ni ti ẹ̀ gbádùn ẹ̀wọ́n àwọn agbófin tí àwọn ìjọba fi iṣẹ́ náà wọ́n á ṣe jùbọ́ yẹn náà wọn lọ wọ́n ti gba nǹkan lọ́wọ́ ẹni yẹn wọ́n ní kó lọ mú wá lóde wàhálà wọ́n ní ẹ̀wù ń tà gbà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ àgbẹ̀ fún kó máa lọ. wá gbẹrù ẹ. àníkẹ́ ẹni yìí nǹkan kò gbọdọ̀ ṣe ìtọ̀ aláboyún náà fi tọ́jú ẹ̀ tọ́ tó fi gbádùn wọ́n ní kó wá aláboyún pé kó tọ̀ sí lẹ́nu nígbà tó tọ̀ sí lẹ́nu ara ẹ̀ ó dẹ̀ bẹ̀ sí dẹ́ lọ́gán nígbà tó máa fi di ọwọ́ òwúrọ̀ aago 12 ó ti gbádùn. káì sáyẹ́ǹsì. so nǹkan wà nínú ilẹ̀ Yorùbá
agbára wà níbi ìtọ̀ agbára wà níbi ìtọ̀ níbi tí àwọn olóyìnbó gan sọ fún yín pé wọ́n sọ fún wa jẹ́ ká mọ̀ pé tó fẹ́ test ẹ̀kọ́ wo kí ló ń ṣe yàn lára ìtọ̀ jẹ́ àkọ́kọ́. ó dà láti bẹ̀rù ẹ̀wọ̀n ajá wò ó ọ̀pọ̀ àwọn èèyàn ní ìṣòro ìtọ̀ yìí ṣùgbọ́n tí wọ́n fi ń ṣe iṣu inú ẹ̀kú àràmọ́ra wọn kì í sọ́ọ̀ta àwọn míì wà tó yẹ kó wọn ìṣọmọdé mọ́ wọ́n sì ń tọ̀ ara wọn ìṣọmọdún 5 wọn ìṣọmọdún 3 wọ́n sì ń tọ̀ sára ọmọ 20 ọdún sókè kí ló lè fa irú yẹn kí làwọn ti máa ń fà. ká sọ nípa tó fà ká lè sọ nípa ọ̀nà àbáyọ ẹ̀ ṣẹ́rí tí ó máa ń fà tó lè jẹ́ kó fẹ́ kí ẹ̀kọ́ máa tọ̀ lé ní pé àwọn kan àti pé láti brain ló ti wá ń wá tó pé brain wọn ó lẹ so tí brain wọn bá ti wá lẹ yẹn wọ́n lè tọ̀ lé at any time so ó wà lára ọmọ kékeré ọmọ kékeré tó wá tó éèjì kan ìtọ̀ yẹn ò ní wá mọ́ brain àti máa cover ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì wà tó pé ń dàgbà sí brain yẹn ò dàgbà sí á sì máa tọ̀ ni ìyẹn jẹ́ àkọ́kọ́. ṣé apá abìkan nu ọpọlọ tó ń control ìtọ̀ nìyẹn ni. tó ń control bẹ́ẹ̀ so ó kó títí kó dàgbà so ó lè fà á. àárẹ̀ ara tí ẹ bá ní àìsàn stroke tó bá wọra tó bá affect brain ó lè fà á. àwọn àìsàn mi tó bá ti affect brain ó lè fà kí àwọn ọdún máa dédé tọ̀ lé. then àwọn nǹkan tó wá ń sábà fà náà ni pé ayé fi ń ṣèyàn. tí wọ́n bá mú àkìrí pẹ̀lú àwọn ewé kan àti èso igi kan wọ́n pè èso igi yẹn ní àdámọ́nítọ̀. àdámọ́nítọ̀ yẹn náà a tún máa ń lò láti fi dá ìtọ̀ bọ́ tó máa tún lò sí ọ̀dà sáà oníbẹ̀ yẹn máa ṣe oníbẹ̀ yẹn máa já tó máa fi ṣe kéèyàn máa tọ̀ lé oníbẹ̀ yẹn máa já tó máa fi de pé kéèyàn máa tọ̀ mọ́ wọ́n wá mú pẹ̀lú àkìrí yẹn pẹ̀lú ìtọ̀ àkìrí tó bá ti ṣe tán tó bá ti fi kàn yàn lára báyìí wọ́n fi ń ṣèkà ní ohun tó máa bẹ̀ sí máa tọ̀ lé so wọ́n fi ń ṣèyàn pé kéèyàn máa tọ̀ lé so kí wá ní ọ̀nà àbáyọ lórí ẹ̀ ọ̀nà àbáyọ wà tí èèyàn bá dé sọ́dọ̀ tiwa àáwò ní wípé ṣé ọmọ ìkéré ni tó sì ń tọ̀ tó yẹ kí brain òsì a máa fún nǹkan tó bẹ́ brain yẹn tó máa fi kún kẹ́kẹ́kẹ́ tẹ́yí kò ní lè máa tọ̀ lé mọ́ tó máa boost iṣẹ́ brain yẹn tó wá dẹ̀ pé ẹni tó yẹ pé tiẹ̀ wọ́n fi ṣe ni àgbàlagbà ló bẹ̀rẹ̀ sí ní tọ̀ lé ni á fún lẹ́rọ̀ tó fi ṣe yẹn á bẹ̀rẹ̀ sí máa tọ̀ lé ẹni tó yẹ pé àárẹ̀ wá ní tiẹ̀ bó ní àìsàn brain tí stroke ti affect brain ẹ̀ ní ọ àbí ó ti weak ni o àbí bladder ló weak ni o a fún lóògùn tó máa jẹ́ kí ìtọ̀ yẹn ó dúró tó yẹ pé ọlọ́yìnbó tó pè kọ́ ní incontinence kọ́ náà pé yẹn tó yẹ pé èèyàn fẹ́ tọ̀ kò lè control ẹ̀ ó fẹ́ tọ̀ ń bẹ̀ yẹn sí kó tó débẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí tọ̀ sára àgbà máa ń fà yẹn náà àárẹ̀ máa ń fà yẹn náà ó mọ̀ pé tọ̀ gbọ̀n o bọ̀ kó tó débi lè tọ̀ ìtọ̀ ti ń jábọ́ ní ṣòkòtò ẹ̀ pàtó wá débi lè tọ̀ wọn bá díẹ̀ ló tọ̀ àwọn oògùn ẹ̀ wà ṣùgbọ́n tí a bá ń wọ 30 40 50 àbí ìyàwó tá a ṣe gbé sílé wọ́n tún fi ń bá obìnrin náà wí àwọn àgbàlagbà tí èèyàn wá fẹ́ fẹ́ obìnrin láyé àtijọ́ ẹni pópin òpó ń gbà yẹn kò dàbí ìsìn tó yẹ pé tó wá fẹ́ lè tó bá gbà wá fẹ́ mi ṣùgbọ́n èyí tó yẹ fẹ́ yẹn gan àwọn ọmọ yẹn ti ń bẹ tọrọ ẹ lẹ̀ nígbà tó wà kékeré nígbà tó wá gbọ́n tó wá wò pé mi lè fẹ́ bọ̀dà alágbájá bọ̀dà alágbájá tó lóun ò lè fẹ́ yẹn ó ná àwọn kan tó máa ń ṣe tó máa ní ó dà kó burú òfẹ́ mi tó bá délé ọkọ wa máa tọ̀ lé ni á dẹ̀ máa tọ̀ lé so àwọn nǹkan báyẹn tọ́gbọ́n á fi ṣèyàn wẹ̀rẹ̀ sí tọ̀ lé àwọn oògùn tó dájú wà tó pé ń tọ̀ wọn ò ní tọ̀ lé mọ́ tí ó ti yẹ sìn ibi tí múdè wà ibẹ̀ náà ni túdè wà. ibi wọ́n pa ọ́ wà ni wọ́n là ọ́ wà. so ní ilé iṣẹ́ Aládò ní tàǹṣe náà ni àwa fi ń túyàn lẹ́nu mò ń sọ nípa pé àwọn ìwúlò ìpè kan ní lágbára máa tọ̀ lé tó Ọlọ́run fún wa ní Áfíríkà ó ní ìwúlò tiẹ̀ kí ó rẹ̀ ní àbùkù tiẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń fẹ́ lò láti fi ṣagbára ni ṣùgbọ́n ètò ìdájọ́ ni pé ẹni tó bá rí irú ẹ̀ kó pe iléeṣẹ́ wa pẹ̀lú ògo ewé àti egbò òun tọ̀ yóò lálàáfíà yóò kò níye máa tọ̀ lé mọ́ níbi ìtọ̀ ká máa tọ̀ lé nìyẹn ṣàbí ti ẹsẹ̀ níbi kí èèyàn máa tọ̀ níta sọ yìí àbùkù tó ń kó bára pọ̀ ẹ rí pẹ́lú mi tó bá lọ sọ́dọ̀ ẹnìkan níbo ẹni kó sún mi ń sún bí ẹ kí máa lọ́lé mi ń sùn ta ó mọ̀ pé tó ń bá sùn bẹ̀ ó ṣeé ṣe kó ń padà tọ̀ aburú ni so ìwọ tó o bá rí ilé ìlẹ́gbẹ̀ẹ́ má bóra ẹ pa ọ̀nà tí wọ́n ń gbà tọ́gbà fi kó báyàn ni mo sọ lọ́nà mẹ́ta yẹn brain máa ń fà tó bá weak àárẹ̀ ara máa ń fà tó bá weak àwọn tó dẹ̀ gbọ́n ju ni ló fi ń bá ní wí. ọjọ́ ogbó máa ń fà ó de èjì èyí bí a bá darúgbó náà máa ń fà so nípa báyìí tí a bá ti wá rí pé òun kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí ní tọ̀ lé
kó gbìyànjú kó pe àwọn onímọ̀ kán bá wá ọ̀nà àbáyọ lórí ẹ̀ nítorí pé Ọlọ́run tó ṣe kí ọ̀tún náà ló ṣe òsì sọ nípa títọ̀ ilé nìyẹn. Then àwọn àgbàlagbà wọ́n wá àṣírí tó pọ̀ tó yẹ pé àwa tí a jẹ́ ọ̀mọ̀wé àbá àtà ní ọ̀làjú díẹ̀ tá à ń fojú ré náà òun náà ni pé ká gbìyànjú ká ṣe àwọn nǹkan tó yẹ pé tó bá tiẹ̀ ṣàbúrú fún yàn tí ò ní ràn yàn. Ṣé ẹ rí pé ẹni tó ṣe mọ́tò lè pa ṣùgbọ́n ẹni tó ṣe adájú náà ni pé àwọn nǹkan ìṣọ́ra tẹ́nìkan bá na nǹkan báyìí kó má ràn yàn tí wọ́n bá tẹ̀ nǹkan báyìí mọ́lẹ̀ nítorí pé èmi lè fẹ́ rí inú ẹ̀ ẹni tá a ní gbọ́dọ̀ má tọ̀ sí ajá bá tọ̀ sí ó lè má mọ̀ ẹni bá tẹ́ pé ọ̀n wẹ̀ nǹkan kó lórí ẹnìkan ni wọ́n wẹ̀ lẹ̀ fún báyìí ó bẹ̀rẹ̀ sí tẹ̀ mọ́lẹ̀ so ó lè ṣàkóbá fún àwọn púpọ̀ nǹkan ó máa ń jẹ́ pé àfọ́fà àwa èèyàn ló máa ń pọ̀ nú ẹ̀ àfọ́fà àwa èèyàn ló máa ń pọ̀ mo ti sọ ńgbà kan rí níbi àwọn ètò wa pé ọ̀nà tí àìsàn máa ń gbà wá ó póríṣiríṣi àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni àìka àlàáfíà kún ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àgbàlagbà tó máa ń dàyàn láàmú ẹlẹ́ẹ̀kẹta náà ni àfọ́fà kí n sọ ìtọ̀kan nípa pé ẹni tí ọmọ ẹ̀ ní àìsàn wárápá ẹni tí ọmọ ẹ̀ ní àìsàn wárápá yìí àfọ́fà ló fi kó bọ́ ọmọ tiẹ̀ lọ́nà wo nígbà ó fẹ́ ẹni tó ní ọlá dáadáa ẹni tó láì ó fẹ́ kó bímọ fóun kò á bímọ fóun tán wọ́n bẹ̀rẹ̀ sí lọ káàkiri wọ́n lọ káàkiri ó wá dé ọ̀dọ̀ ẹnìkan tó lòun máa tọ́jú ẹ̀ ìyẹn ó ṣe àwọn oògùn fún nígbà tó ṣe àwọn oògùn fún òun àtẹniyẹn tó wà ọ̀yàn ara wọn lọ́rẹ̀ ẹni tó ń wọ́ ọmọ àti babaláwo tó lọ bá lọ́hùn wọ́n yọra wọn lọ́rẹ̀ wọ́n bára wọn sùn bó ṣe lóyún nìyẹn nígbà tó wá lóyún ọkọ tó fẹ́ ọlọ́lá ni ó bá gbóyún wá fún ọkọ ẹ̀ ó gbóyún babaláwo wá fọ́kọ nígbà tó gbé afọ́dọ́ ọkọ inú ọkọ tó ń gbóhùn ti lóyún Ọlọ́run ti gbàdúrà wọn ọmọ wọn bímọ kò pé ọdún méjì ọmọ bẹ̀rẹ̀ ní àìsàn wárápá nìyẹn ó bá ń ṣubú ló bá ń watọ́ lẹ́nu ọmọ bá ń ṣubú ó wà ń watọ́ lẹ́nu ọkùnrin wá ní pé òun ní owó wọn á tọ́jú ọmọdé ó gbé káàkiri wọ́n gbé kiri nígbà tí ọmọ yìí ò gbádùn nígbà tí wọ́n wá pé ọmọ ọdún 13 wọ́n wá sọ́dọ̀ wa nílẹ̀ Bàrìbá a wà ní inú ààfin àpákídàbàrà ní Parakou lọ́dún tí mo sọ yìí a wà ń bẹ̀ was 2020 I mean year 2000 wọ́n gbé ọmọ yìí wá adẹ̀rí kẹ̀kẹ́ tó ṣiṣẹ́ fẹ́yàn tó bá ti jẹ́ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ a kọ́kọ́ ṣe ìwádìí oníbàárà ṣe máa ń ṣe ìwádìí tiwa àyẹ̀wò a ṣàyẹ̀wò pẹ̀lú ojú inú nígbà tó gbé ọmọ yẹn wá tá a ṣàyẹ̀wò ojú inú a ní pé ìwọ ìyá yìí ló ń ṣe ọmọ yìí but ọkọ ìwọ bọ́ta kí ráyè ṣàlàyé fún ìyàwó ẹ̀ ó ní mẹ́jì kọ́kọ́ mi bọ́ta àjọ close rẹ̀ sọ tó bá fà á náà ká yanjú àti náà tipẹ́tipẹ́ mú ní ká sọ òdà kòkòrò ìwọ ló jẹ́ kọ́mọdé ò lálàáfíà ọmọ tó gbé fọ́kọ yìí ọkọ̀ọ̀kọ́ ló ní ẹni tó dẹ̀ ní ọmọ yìí nílé wọn ọmọ wọn kì í sùn ta tó bá ti sùn ta yóò ní àìsàn wárápá ni ṣó wá gbà kó gbàkẹ́ ó bá bẹ̀rẹ̀ sí ní pariwo bàbá aládò irọ́ lẹ pé wọ́n mi irọ́ lẹ pé mú ni àkìpọ̀ òkè tó wáyé kó tó àdẹ lọ sí wà káfàyé lẹ́la ní onírọ́ wọn bá lọ àwọn méjì ṣàfara wọn lọ nígbà tó wá di àdájí ìjọ́ kejì ó jíde ó ní kóhun sòdodo nígbà táwọn ń wọ ọmọ ibi táwọn ń lọ ẹni ẹ̀ bóun náà ṣe pọ̀ bóun náà ṣe bí wọn báyìí wọn ni pé ọpẹ́ ọkọ tó kú wa náà nìyẹn wà bí fọkọ òun mo ní tó máa ṣe ń sìn ni pé kọ́mọ yẹn tó lè lálàáfíà wàá dá ọmọ yẹn padà sọ́dọ̀ bàbá tó bí ọmọ ó ní kò lè ṣe é ṣe mú ní kò fẹ́ kó lálàáfíà nìyẹn nígbà tó yá wọ́n fà títí wọ́n fà padà ọkọ tún padà wá fúnra rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ó wá dá ọmọ yẹn padà sọ́dọ̀ onítọ̀hún ọmọ yẹn ó dẹ̀ ní àlàáfíà ọmọ yẹn ṣe ní àlàáfíà ni so nípa báyìí ìmọ̀ wà nínú ilẹ̀ Yorùbá ìmọ̀ wà lọ́dọ̀ àwọn tó ń jogún ẹ̀ fún ṣètìyé Ọlọ́run fún wa ń ṣe púpọ̀ ìwọ tó bá rí ní pé ó wú ẹ ní ojú pẹ̀lú ògo Ọlọ́run bá ní a máa dúpẹ́ f'Ẹlẹ́dùmarè lórí ẹ̀ nípa àwọn àṣírí tó wà nínú ilẹ̀ Yorùbá nìyẹn. Àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ bóyá ti lè kẹ́kọ̀ọ́ púpọ̀ àti ẹ̀tún ti gbọ́ nípa ìtọ̀ pé èèyàn gbọ́dọ̀ nǹkan mọ́ ara ìwà ìmọ́tótó náà sì ni àwọn pè nǹkan kan ní indiscriminate kéèyàn kan máa tọ̀ káàkiri pé kò dáa bẹ́ẹ̀ kéèyàn ṣùgbọ́n náà bó lèèyàn ṣe gbọ́dọ̀ pa ìtọ̀ mọ́ra tó. Yes ṣe rí
ìbéèrè rẹ lẹ bí bèrè yẹn lọ nínú ìrìn àjò tó wọ́n gbọ́n yàn. ìbéèrè rẹ lẹ bèrè yẹn o ṣé ẹni tí yẹn máa ń lọ sí ìrìn àjò tí sọ bá ń gbọ̀n kó gbìyànjú kó ní pé ó bẹ ní mọ́tò pé jọ jẹ́ ń tọ̀ nítorí pé púpọ̀ àwọn kan tó ní àìsàn ìsétọ̀ lónìí nítorí pé ó máa ń pa ẹ̀tọ̀ mọ́ra jù ni tètè ń sìn àwọn kan tó wà tó pé ó ti wá di pé wọ́n tún lè kọ̀ǹtólì ìtọ̀ mọ́ wọ́n tún máa ń pa ìtọ̀ mọ́ra jù ni kí ló fà á ní pé ìtọ̀ tá à ń tọ̀ yìí inú agbẹ̀dù kan ló wà ó wà ní bíi valve ìyẹn bladder. inú bladder ló ń wà so ó wà ní valve ṣe ní valve yẹn ni tó yẹ pé tí a fẹ́ tọ̀ sẹ́ńsì àtọ̀ tó pé kó ra ṣí àkànra ṣí ìyá á dẹ̀ tọ̀ tí a bá ní pé ó tẹ̀mí ìtọ̀ mọ́ á dẹ̀ pàdé so tí a bá jẹ́ ní tó yẹ pé ìtọ̀ wa ń gbọ̀n akọ̀ máa tẹ valve yẹn á máa tẹ̀ mọ́ bẹ̀ pé má ṣì má ti ṣì má ti ṣì tó bá ti ṣe bẹ́ẹ̀ valve yẹn ó lè weak tó bá ti wá weak tí ìtọ̀ bá gbọ̀n yẹn gbà míì kò lè protect ẹ̀ mọ́ á ti fa infection then tí a máa tó wá jẹ́ pé ó tún pàtọ̀ mọ́ra jù ó lè fà á kíyàn ó ní ìsétọ̀ ẹ̀rọ òtítọ́ bá pọ̀ jù nínú tó bá ti kún tí a fẹ́ tọ̀ kò ní sáré jáde lẹ́ẹ̀kan náà a máa jáde díẹ̀ díẹ̀ ìsétọ̀ ti ń bọ̀ yẹn so kò dáa féèyàn kíyàn máa pa ìtọ̀ mọ́ra jù títọ̀ bá ti ń gbọ̀yàn kíyàn ó gbìyànjú kó lọ tọ̀ títọ̀ bá tó wá pẹ́ lára ó lè fa infection because ẹ lọ wo ìtọ̀ tó bá tọ̀ ìsọ̀ sínú abọ́ yẹn sìn tó wà ń bẹ̀ kó tó gbà kó òórùn ẹ̀ ò ní dáa mọ́ bẹ́ẹ̀ni a ti máa kọlu ẹ̀gọ́ tún change a ti máa òórùn tó mú yẹn tó bá ti ń pọ̀ lára ó lè fa infection síyàn lára so ìtọ̀ ò ṣeé fi ṣe ẹ̀yẹ èèyàn ò gbọ́dọ̀ má tọ̀ èèyàn ò dé gbọ́dọ̀ tọ̀ jù èèyàn ò gbọ́dọ̀ bá ti orí tọ̀tọ̀ èèyàn sì tún gbọ́dọ̀ tọ̀ síbi tí ò yẹ bẹ́ẹ̀ ni síbi tí ò yẹ ọ̀rọ̀ yẹn gba àkíyèsí. ẹlòmídìí àwọn sunkún pé àmì ò tiẹ̀ rí tọ̀tọ̀ ẹlòmídìí sunkún pé ó ti ń pọ̀ jù so ó jẹ́ sí pé ó ní láti wà ní ìwọ̀ntúnwọ̀nsì kí ó dé jẹ́ onímọ́tótó lórí ẹ̀ èèyàn ò gbọ́dọ̀ tọ̀ síbi tí ò tọ́ kí n gbọ́dọ̀ tọ̀ síbẹ̀. ẹlòmíì àmọ́ pé bóun ṣe ń mumi lòun ṣe ń tọ̀ pé bóun bá mumi kọ́ọ̀bù kan ní ìsìn tí ó bá tó ṣèjú márùn òun lọ tọ̀ kọ́ọ̀bù kan ṣé yẹn náà dábẹ́. yes of course bí ẹ bá ṣe mumi tó náà ló ṣe máa tọ̀ tó tí ò wá ti sí nínú oòrùn nísìnyí kí ẹ máa iṣẹ́ kó máa làágùn ṣe pé omi téèyàn mu yẹn a máa jáde sára kò láti pé èèyàn ìtọ̀ téèyàn omi téèyàn mu ó ń pọ̀ jù ìtọ̀ téèyàn ń tọ̀ lọ wàhálà ti dé. ok tómi téèyàn mu ó ti pọ̀ jù ìtọ̀ ti pọ̀ jù lọ. ok títọ̀ bá pọ̀ ju omi téèyàn mu lọ ó ti pọ̀ jù èèyàn mu kọ́ọ̀bù kan ó wá tọ̀ kọ́ọ̀bù méjì ó ti ní problem. ó ti ní àtọ̀gbẹ nìyẹn àtọ̀gbẹ tún wà. àtọ̀gbẹ àìsàn burúkú kan tó nù. a máa tọ̀ but omi ara ló ń tọ̀ dànù bó ṣe wá ń tọ̀ yẹn a máa lean a máa lose weight àtọ̀gbẹ. kí ni tó ń fa àìsàn wọn. prostate lè fà diabetes lè fà. prostate ṣe enlargement ni àbí cancer. prostate enlargement náà ló máa kọ́ ṣẹlẹ̀ tó bá tó wá pẹ́ ló máa di prostate cancer then diabetes náà yàrá máa tọ̀ omi ara dànù a máa ro a máa gbẹ so àwọn kan báyìí lè fà then infection náà lè fà so. àwọn oògùn yín rèé. bẹ́ẹ̀ni ẹja mọ̀ nípa ẹ̀. bẹ́ẹ̀ni a ní àwọn oògùn oríṣiríṣi tí a ti ṣe kalẹ̀ tá a ti gba òǹtẹ̀ ìjọba lé lórí ẹ wo lego mixture yìí oògùn tó ń polówó ara ẹ̀ ni àwọn west ní Canada wọ́n ti ń bá wa tà ń bẹ̀ báyìí lọ́wọ́ báyìí tó yẹ pé àwọn company kan wọ́n market ẹ̀ ní Canada lọ́wọ́ báyìí lego herbal mixture ó máa ń ṣiṣẹ́ fún fífọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ blood purifier ni blood thinner ni fún àwọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ wọn máa ń dì tó lè dé padà fa stroke so blood purifier ni lego herbal mixture ó wà ní Indianapolis ẹ máa dà lọ́dọ̀ yahoo school tó ní Indianapolis àwọn bá wa tà àwọn bá distribute ẹ̀ ń bẹ̀ tí ẹ bá lọ sí New York ẹ máa rí àwọn oògùn ara ń bẹ̀ ó wà ní England lọ́dọ̀ ní Alpha and Omega ó wà ń bẹ̀ ó wà ní Manchester ó wà ní Nàìjíríà káàkiri ní chemist káàkiri Nàìjíríà a ti gbọ́ àwọn tẹ̀ ìjọba sí lego herbal mixture ó dáa púpọ̀ kí ẹ tó bá ní àìsàn iṣan ara gbígbọ̀n àbí iṣan ara tí ẹ̀jẹ̀ bẹ̀ ò múùfù dáadáa lego herbal mixture àwa la ṣe ó dáa púpọ̀ a tún ṣe hemotreat tó jẹ́ ó máa ń boost immune system nínú blood hemotreat ó dáa fún àgbàlagbà ó dáa fún ọmọ kékeré àgàgà àwọn tó yẹ pé nínú ẹ̀jẹ̀ wọ́n ti ní sáyìn pé àwọn cancer cell wà nínú ẹ̀ tí a bá ń lo hemotreat yóò yanjú ẹ̀ ó dẹ̀ boost immune system àwa náà ni a ṣe yẹn. pé o máa ń gbàyàn kúrò lọ́wọ́ àìsàn jẹjẹrẹ cancer. bẹ́ẹ̀ni a ṣe peace ulcer tó dáa fún ulcer tí ẹ bá ti ní ulcer tó yẹ pé àwọn gastric ulcer tó yẹ pé ó wá ń jẹ́ kí inú máa ta ó dàbí ó fẹ́ légbò inú ó dáa púpọ̀ fún ọgbẹ́ inú ó dáa púpọ̀ fún. a ṣe holy root vision powder tó ń ṣiṣẹ́ fún àìsàn ojú eléyìí náà pè ní ojú ẹ̀dán àwọn àbáwá náà pè ní ojú ẹ̀dán tí
tí a bá lè lò wọn lójú ń tọ̀wọ̀ ní fọ́n tó pé ojú ẹ̀dọ̀ kì í fọ́. Holy root vision powder ojú ń wò bàìbàì ni ojú ń ṣú ni àbí nǹkan ń gúnyàn lójú kó gbìyànjú kéèyàn ní holy root vision powder. báwo ni ó ṣe lo ilé. ṣíbí kéré rẹ̀ máa lò láàárọ̀ tóòrùn bá ti mú tàbí lálẹ́ tóòrùn bá ti lọ. kí lè yóò lò fún bóòlù yóò ṣe lò. ṣíbí kéré pẹ̀lẹ́kọ̀ ni. ẹ̀yìn yóò fọkọ̀ mu. bẹ́ẹ̀ ni ṣíbí kéré pẹ̀lẹ́kọ̀ àbógì bí ẹ ṣe máa lò nìyẹn. ṣé ẹ lè lò pẹ̀lú àwọn custard. bẹ́ẹ̀ni custard bẹ́ẹ̀ni ẹ lè lò pẹ̀lú ẹ. àwọn custard míì tí yóò ti ní méèkì yóò ti ní ṣúgà. ẹ lè lò pẹ̀lú ẹ. kò sí ṣòro. nǹkan àgbàlagbà fi ń ṣe ń lo àwọn oògùn báyìí pẹ̀lú ẹ̀kọ́ ni pé powder ni kó má bàa máa kó sínú windpipe wọn ní kí wọn mix pẹ̀lú láti lè ṣe pọ̀ tí wọn bá lò ó da púpọ̀ èèyàn lè lò pẹ̀lú custard tàbí oats. a ní ṣàgbàdéwé fún àwọn àgbàlagbà ẹ rí àgbàlagbà míì ara ti ń weak kò lè bóbìnrin ṣe dáadáa mọ́ ilé ìṣàgbàdéwé ó dáa fóbìnrin pàápàá tọ́pẹ́ wọn ti ń weak tó pé ara ti ń weak tí a bẹ̀ sí ń lò á sọ àgbàdéwé ni àwọn ìbàrìbá ṣàgbàdéwé ogun àwọn ìbàrìbá ni ẹ rí àwọn ìbàrìbá iṣẹ́ méjì ló máa ń ṣe bí kan da màálù àbí kan máa ṣe ní oko iṣẹ́ àgbẹ̀ tí àgbàlagbà tí ìbàrìbá bá wọ 100 ọdún ẹ rí pé a ṣe máa lọ sóko á tún níyàwó kékeré wọ́n máa rìn wàṣàwàṣà nínú oko tiwọn ni nítorí pé àìsàn ẹsẹ̀ kì í dà wọ́n láàmú àwọn máa ń rìn láti bẹ̀rẹ̀ kí wọ́n kó ní Abẹ́òkúta yìí kó ló fẹ́ lọ dáko ní Ṣàgámù títí wọ́n lè dá màálù láti ibà yìí kọ́nà fẹ́ lọ sí Ìjẹ̀bú Òde wọ́n á dà lọ wọ́n á lè fi dà padà bọ̀ pẹ̀lú ẹsẹ̀ ṣàgbàdéwé ni wọ́n máa ń lò nítorí pé tí ó fi wà nínú ògùn ṣàgbàdéwé ni pé àwọn àtàpàkò kan àbẹ̀ tí ó wà lára ẹsẹ̀ ẹṣin àti màálù tó pẹ̀lú tá a fi ṣe so àṣírí ni àtàpàkò ẹṣin àti ti màálù bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ń dà yẹn láàmú. èyí tá a mú dání là ń pè ní joy woman ó dáa fún obìnrin tó bá ń bẹ lọ́hùn fún ọmọ ó dáa fún obìnrin tó bá ní àwọn fallopian tube blockages àbí ẹni tó bá ní ìjú kí ló máa ń ṣe ni pé ó máa ń tú gbogbo àwọn ìjẹ̀gẹ̀jẹ̀gẹ̀ tí kì í jẹ́ kóbìnrin ó lóyún àbí tóbìnrin bá ní àìsàn ìjú tí ò tí ì tóbi púpọ̀ joy woman aṣelóní capsule tí à ń bẹ̀ sí ní lò ní tó máa ń ṣe lára náà ni pé gbogbo àwọn tó bá jẹ́ nǹkan ìjú yẹn ó máa yọ á jẹ́ kó yàn máa lọ sí toilet ẹlòmíì tó wà lò ó lè lóhun ń bì ṣùgbọ́n gbogbo nǹkan yìí ló máa kó lára rẹ̀ á yọ pọ́wátá joy woman fóbìnrin tó wà ń bẹ lọ́wọ́ ilé iṣẹ́ aláṣẹ ó wà ní Indianapolis ó wà ní New York ó wà ní Amẹ́ríkà ẹ máa ríra ń bẹ àwọn àdírẹ́sì wọn náà lè máa kọjá lórí screen yẹn. ṣó ti wà ní Canada náà. ó wà ní Canada ilé iṣẹ́ tó ń kú báyìí táwọn. bẹ́ẹ̀ ni ó ti wà ní Canada báyìí. àwa ní pílà òpómúléró ẹ rí i pé kò dáa kí ọkùnrin má wà lákọ ní gbogbo ìgbà mo máa ń sọ nípa òpómúléró tí ọkùnrin bá ní òpómúléró ẹ rí i pé ilé ò ní dàrú. lákọ ni mo wà bí ìbọn o lákọ ni ibà. bẹ́ẹ̀ ni ẹ lọ wo ilé ìbò míì ẹ máa rí ọkọ àtìyàwó wọn máa jà tó máa pè pé bí ló fàjà wọn ò ní rẹ́jọ́ rò ẹ sì ní kùnsínú. wọ́n ní jà ìkùnsínú yẹ kùn ta kí ló ṣẹlẹ̀. sọ tó ṣẹlẹ̀ inú náà kùn sí. tí àwa ní pé kóun rojọ́ á ní mi ò rí jẹ́ bí wọ́n ẹbí wọ́n ohun tó máa ń fa wàhálà rẹ̀ tó máa yanjú ẹ̀ rẹ̀ òpómúléró tí ọkùnrin bá wà ní akọ bí ìbọn obìnrin á nífẹ̀ẹ́ wàá ṣe ẹ̀tọ́ ẹ̀ láàárọ̀ wàá ṣe ẹ̀tọ́ ẹ̀ lálẹ́ pàápàá tó bá pè é lọ́sàn-án wàá rẹ̀ tọ́ ẹ̀ ṣe. wọ́n nínú obìnrin ó kàn máa dùn ní sẹ̀kẹ̀. á kàn máa dùn ní. ẹ lọ wọlé ibòmí obìnrin mi kì í béèrè owó lọ́wọ́ ọkọ ẹ̀ nígbà tó bá ti ń ṣe ẹ̀tọ́ ẹ̀ déédéé tí ẹ bá ní òpómúléró á máa lò pẹ̀lú ẹ̀kan náà ni ó máa jẹ́ kí ọkùnrin ó wà dáadáa àwọn ọkùnrin míì ìkìlọ̀ tó ń fi sọ́wọ́ èèyàn ni pé tó máa ń lọ lo drug láti súnmọ́ obìnrin ẹlòmíì lo Viagra ẹlòmíì á ṣe denafil oríṣi tó máa ń lò bẹ́ẹ̀ ó burú púpọ̀ ìgbà tó bá yá ẹ̀rẹ́ pé ẹlòmíì tó bá ń súnmọ́ ọkùnrin tó bá ń súnmọ́ obìnrin báyìí ara ẹ̀ á dẹ̀ máa gbọ̀n stroke ń bọ̀ nìyẹn o. tó bá ti kọ́ ara ọkùnrin gbọ̀n lórí obìnrin ẹlòmíì ara ẹ̀ ọwọ́ lè máa gbọ̀n ẹsẹ̀ kan lè máa gbọ̀n stroke ń bọ̀ nìyẹn so ẹ má ṣọ́ra òpómúléró ni kẹ́ máa lò èyí tí ó jáde láti iléeṣẹ́ BABAALADO àwọn tó àwọn bàbá tí wàá ń lò rí nígbà tó ń wọ 120 years wọ́n tún fẹ́ yàwó kékeré yàwó kékeré ẹ̀ tún bímọ fún wọn. ọkùnrin làdá. pílà òpómúléró ó dáa púpọ̀ so kí ẹ wá lè bóbìnrin ṣe nìkan ò ní kéèyàn ò fóbìnrin lóyún ẹlòmíì lè ṣe dáadáa á kí obìnrin mọ́lẹ̀ á kú mọ́lẹ̀ bọ́ síbẹ̀síbẹ̀ á kó jìgì bọ́ síbẹ̀síbẹ̀ kò lóyún àfi kó ní spami pẹ̀lú ẹ̀ spami ṣẹ́rí spami ó máa ń jẹ́ kí àtọ̀ ó máa ń jẹ́ kí ó kíni ó máa ń jẹ́ kí ẹyin ibẹ̀ ó kún ṣẹ́rí àtọ̀ ọkùnrin ibi wórópọ̀n méjì tó ti gbé jáde tí à ń pè ní testosterone àti estrogen méjèèjì ẹ ló papọ̀ sínú nǹkan ọmọkùnrin tó fi lè fóbìnrin lóyún but ètò jẹ́ testosterone yẹn tó yẹ kó ní ẹyin yẹn kò wá sí òun la fi ṣe eléyìí wọ́n ti test ẹ̀ wọ́n rí pé ó contain natural testosterone so spami la pé ó dáa fún ọkùnrin tí ó bá ti lè fún obìnrin lóyún ó dáa fún ọkùnrin tó pé àtọ̀ ẹ̀ ò tiẹ̀ sẹ́yìn nínú ara ó dáa fún ọkùnrin because ẹyin
ọkùnrin láti ní sperm cell 66 million nínú 66 million yẹn ẹyọ kan tó bá sáré jù ló máa fertilize obìnrin ṣùgbọ́n tó bá ti wá pé 66 million kò lè kán lẹ̀kùn débi kó máa ṣílẹ̀kùn tí ò bá ti pé 66 million kò lè kán ṣe ti ń sin ó láti wà ní range yẹ pé bíi 50 million sí 66 million so tó bá fẹ́ kán ọmọ ẹ̀pẹ́ lẹ̀kùn yẹn tì ní ọmọ wa rush wọn á dáwọ́ bò wọ́n á tì tí bí akọ̀yọ̀ wọlé ni. èyí tó bá ti yọ wọlé òun ló dọ́mọ olóde fertilize ẹ̀yìn yẹn so tí wàá ti wá sí pressure yẹn wọn ò lè ṣílẹ̀kùn bẹ̀ yẹn òun rẹ̀ pé ọkùnrin míì a ní àwọn ń dàtọ̀ síbẹ̀ ṣàtọ̀ yẹn lágbára àti tilẹ̀kùn sí tètè yé sìn bí kò ilẹ̀kùn yìí bó ṣe bí kò ṣe tóbi tó yìí ọmọ ike tó wà lágbára tó bá kàn tì ilẹ̀kùn wọn tí ń kọ́kọ́rọ́ bọ̀ kò lè ṣí àfi kó ní force so spermine ó dáa púpọ̀ fún ọkùnrin láti lè fún obìnrin ní oyún. ẹ ń bá láìkì ìbejì. bẹ́ẹ̀ ni tó bá lè lò ó dáa púpọ̀ a ní osconto capsule a ní osconto mixture osconto kí ló máa ń ṣe fún ẹ̀yìn dídùn àìrígbọ̀nsẹ̀ ṣe inú kíkùn ẹlòmíì inú akọ̀yẹ̀dẹ̀ ga ni kò sí nǹkan nú ẹ̀ atẹ́gùn nìkan ló wà ń bẹ̀ tó bá lè máa lo osconto yóò yàgbẹ́ ní wọ́ọ́rọ́wọ́ àwọn èso burúkú tó máa ń jẹ́ kí inú èèyàn máa rùn tó máa tó bí máa sọ̀rọ̀ ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ báyìí ẹnu àdẹ̀ máa rùn bẹ́ẹ̀ pé èèyàn ń yaso kí ló fà á ni pé bloating ni atẹ́gùn tí yóò dá ti kúnnú ẹ̀ kí èèyàn lè lo osconto capsule tí èèyàn bá ní ẹnu rírùn inú kíkún ẹ̀yìn dídùn inú dídùn àbí inú kíkan osconto capsule ó kápá ẹ̀ fún cholesterol ó tún dá fún cholesterol a máa yọ àwọn ọ̀rá tó wà nínú ẹ̀jẹ̀ yóò máa yọ déédéé iléeṣẹ́ babalado àwàlà la ṣe a tún ṣe sugarless therapy fún ìtọ̀ ṣúgà a ti ṣe oògùn tó yẹ pé àwọn èèyàn ti kan sáárá sí ara àwọn oògùn wa ní ẹ máa gbọ́ àwọn program wa àwọn tó lo oògùn yìí nígbà tí wọ́n ní kó máa pè wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wọlé wọ́n ń sọ àǹfààní sugarless therapy ó máa ń jẹ́ kí ìtọ̀ ṣúgà kí ó wà dáadáa ni ẹ̀kejì náà ni pé ẹlòmíì tún wà tó yẹ pé pancreas ẹ̀ wo ni o produce insulin mọ́ sugarless therapy ní kẹ́ra àwọn èèyàn tí ń bá wa tà àwọn tó lò ti ń tà wọ́n lò wọ́n ní tó bá ṣe jẹ́ fún àwọn bàbá bẹ́ẹ̀ bá wa tà ó dẹ̀ bẹ̀ sí bẹ́ẹ̀ wa tà ìyẹn lásán fún wa ní ìwúrí ṣe ti yé kò ń ṣe ẹjọ́ tó pọ̀ kò ń ṣe ọ̀rọ̀ ẹnu dúdùn àní kò gùn ó jẹ́ títà rán ọlọ́run fún wa ṣe iléeṣẹ́ aládò healing center àdúgbò fọlọ́ àtúwá ní healthy veins tó máa ń ṣiṣẹ́ fún iṣan ẹsẹ̀ eléyìí kì í jẹ́ kí èèyàn ní àìsàn wósẹ̀wósẹ̀ kì í jẹ́ kí èèyàn ní àìsàn stroke HPLV vein táwọn àgbàlá wa fẹ́ lò ó pé kí wọ́n bá ní àìsàn rọpárọsẹ̀ wọ́n máa dà sínú omi ọsàn ẹ̀wẹ́ wọ́n máa wá owó ẹyọ 9 wọ́n á jù sínú ẹ̀ wọ́n á ní kí èèyàn máa ní òun tó ní àìsàn stroke kò ní ní àfẹ́lù a máa ń pè ní ẹ̀rọ àfẹ́lù. kí n wúlò tẹ owó ẹyọ tó wà nù ẹ. owó ẹyọ yẹn ní zinc àti calcium so zinc àti calcium yẹn òun ni tí a ti ń dàgbà ó máa wíìkì lára tí a máa ń náwọn àrẹ̀kọ́ ó máa wíìkì lára bọ́ tí a ti lò sí ó bá jẹ́ kí èèyàn owó dáadáa natural one ni. tòtí àwọn afẹ́ lò báyìí èèyàn gbọ́dọ̀ ní owó ẹyọ. ẹ kò yẹ dọ́ bọ́ tí a máa fẹ́ lò fún pé kí èèyàn bá ní àìsàn stroke bọ́ tí a fẹ́ lò fún pé arthritis rheumatism kó dà sínú ọmọ sẹ̀yọ́ kó máa mú bẹ́ẹ̀ so bí ó ṣe jẹ́ nìyẹn so ẹni bí lè wò pé òun ò fẹ́ lo owó ẹyọ wọ́n lè ra calcium tablet náà bákan náà ṣùgbọ́n natural one tó jẹ́ etí tọ́lọ́ndà directly òun ló dáa jù so a tó wá ní aládò therapy mo fẹ́ sọ̀rọ̀ nípa aládò therapy òun náà ni a ní aládò therapy oògùn fún hypertension lélẹ̀ tí ẹ bá ní àìsàn hypertension ó dá mi lójú tí àwọn àìrandúrà wa tí wọ́n fi ń pè ní àtọ́lásọ ní aládò oògùn bàbá ọgán fúnra ẹ̀ lélẹ̀ tí ẹ bá ní àìsàn hypertension tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó máa wálẹ̀ ó máa stable tí ẹ bá lò tó bá ti stable kó tọ́jú ìyókù sílé ó máa wà bẹ́ẹ̀ náà ni tí ẹ bá lò bẹ́ẹ̀ yẹn ó máa tó wá build the immune system fẹ́yàn láti fight any shock tó bá ń bọ̀ lọ́jọ́ iwájú tó pé shock ìjáyà ìbẹ̀rù àtàìsàn ara ló máa ń fa hypertension ẹlòmíì kẹ̀dẹ́kẹ̀ wọ́n bímọ ni ẹni tó bá ti wá rí pé wọ́n bímọ kó gbìyànjú kó máa lò ṣé ẹni nípa pé kéèyàn kan bíyàn mọ́ nǹkan mo ti sọ ń pa ẹ̀rí fáwọn èèyàn wa ẹ má yẹ ká bora wa pa gbogbo èèyàn láyé yìí tó bá rí pé àìsàn kan ṣe àwọn tó bí òun kó náà kó máa kára mọ́ nítorí pé ẹ̀jẹ̀ yẹn náà fi bíyàn so ẹ̀jẹ̀ tó bá fi wá bíyàn yẹn probability pé nǹkan yẹn máa ṣèyàn ó high wọ́n tó bá rí pé àwọn tó bí ẹ wọ́n ní àìsàn ojú jọ máa lo oògùn àìsàn ojú sìn wọ́n tó bá bí ẹ tó pé àwọn tó bí ẹ wọ́n ní àìsàn stroke rí wọ́n ní hypertension rí wọ́n ní diabetes rí tàbí wọ́n ní àìsàn míì
kéèyàn gbìyànjú kó máa lo oògùn kó máa prevent kó máa defend ara ẹ̀ lẹ̀ kó máa so kò ní lè mú ń tọ̀hún. òun ò ní lè jogún bá. bẹ́ẹ̀ ni a ní àwọn oògùn bẹ́ẹ̀ so ní oríṣiríṣi a ní magic ointment eléyìí magic ointment kí lápẹ́ magic ointment nígbà tí èèyàn kan tá a tọ́jú ẹ̀ tó ní àìsàn stroke nígbà yẹn wọ́n ní pé magic ni wọ́n lò fún ẹ àbáyé sọ oògùn yẹn di magic ointment nìyẹn wọ́n á sọ fún tàn pé nígbà tó wọ́n jẹ́ pé magic ni o magic ó ṣàtẹ̀ sí gbádùn ó lòun ti fi gbádùn so magic ointment rèé tí èèyàn máa bù sínú omi gbóná a máa fi mọ́ ẹsẹ̀ a máa fi wọ a fi yòókù wọ bẹ́ẹ̀ tí a bá ní àìsàn ẹ̀yìn egungun ẹ̀yìn ó dáa fún tí a bá ní àìsàn stroke tọ́wọ́ bá fẹ́ kákò ó dáa fún kò ń jẹ́ kí ọwọ́ kákò ó dẹ̀ máa ń jí iṣan tó fẹ́ kú magic ointment iléeṣẹ́ bàbá aládùn àwọn náà la ṣe ó wà nílùú Amẹ́ríkà ó wà ní Nàìjíríà káàkiri àdírẹ́sì wa lá ní ìlú Nàìjíríà ń bí òun náà Abẹ́òkúta la wà nọ́mbà wa yìí kẹ́ ẹ pé 07031002744 08028121088 08028121088 pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ọba ní káwọn mọ̀ pé ojú sí wa nípa àwọn oògùn wa ní oríṣiríṣi nìyẹn àwọn oògùn pọ̀ tí a lè ṣàlàyé àti sọ nípa organic organ. ṣé ti hepatitis B rèé ilé hepatitis B ni ẹ ṣe tẹ rántí àwọn èèyàn ti kan sára sórí ẹ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa àwọn èèyàn dúpẹ́ lórí ẹ̀ púpọ̀ tí èèyàn bá ní hepatitis B àìsàn wo ló ń jẹ́ bẹ́ẹ̀ ó máa ń affect ẹ̀dọ̀ ni tó bá bẹ̀ sí ní ṣe èèyàn ẹlòmíì á kàn rí pé òun ní ibà ẹlòmíì á rí pé ó máa ń rẹ̀ òun ní gbogbo ìgbà ẹlòmíì wà tó yẹ pé hepatitis tó ní yẹn ó jẹ́ kó weak ó ti rù débi pé gbogbo ara ẹ̀ àwọn bíi ọmọdé ó lè máa fa àwọn skin disease náà bó tí wọ́n bẹ̀ sí ní lo eléyìí pẹ̀lú gbọ́dọ̀ á wà dáadáa ìtọ́jú bẹ́ẹ̀ ni pé hepatitis B tí a yẹ tọ́jú ẹ̀ èèyàn máa lo oògùn ilé ayéra fún oṣù 4 sóṣù 6 tọ́lá lọ́wọ́ èèyàn pé ẹ kọ́ gbìyànjú kán lò léraléra kó padà lọ ṣe test tí a bá lè lò fún oṣù 4 sóṣù 6 tí ò dá dó láàrin kó lọ ṣe test ló gbóòlùwà ó máa pa virus yẹn because virus ni. kéèyàn lò non-stop oṣù 4 sí oṣù 6 ní organic organ ó máa lọ ẹni pé àwọn akọ́ṣẹ́ tó wá pè wá wọ́n nígbà oògùn yìí bàtọ́ sí ń kí ọ hepatitis yìí pé kó lè kí ọ HIV mo ní mi ò tí ì lò ó ṣe gbogbo tá a bá ti lò ó sí àti ìmọ̀ sí ṣùgbọ́n àwọn èèyàn wá fún clinical trial fún àwọn tó ní HIV pé ó a máa fún wọn kọ́ wọn lò lé alẹ́ fún 6 months kọ́ lọ ṣe test lórí àwà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìṣòro bá jáde èèyàn méjì náà ní o náà wá fún wọn tí àwọn bá jáde bẹ́ẹ̀ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ àti wà polówó pé ó ti ń kí ọ HIV because wọ́n sọ pé ẹni tí wọ́n lè pa virus any virus ó yẹ kó lè pa virus HIV so but fún hepatitis organic organ ó dá púpọ̀ àwọn èyí tó dájú nìyẹn ṣùgbọ́n ìjẹ́ ni tó pé a kì í fẹ́ sọ ṣùgbọ́n ń bá ní HIV náà ó wá lè ní òun náà lè fún ní trial ó gbìyànjú ẹ̀ wò. bẹ́ẹ̀ni a ní abioticin fún infection fún bacteria ni o àwọn infection ara ni o obìnrin mi wà dé pé ó máa ní discharge máa ń ní odor ẹlòmíì ní discharge tó máa ń yún un lára ẹlòmíì ọkùnrin mi tó bá release obìnrin lára báyìí ìgbà dẹ̀ máa ń yún obìnrin yẹn ó release obìnrin lára báyìí ibi tó kàn sí yẹn ó dẹ̀ yún láì somi iṣu láì nílẹ̀ bẹ́ẹ̀ ni a máa yún oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ ẹlòmíì tó bá release báyìí tó bá kó sára obìnrin á dẹ̀ gbóná mẹ́pọ́n dọ́mí gbóná sí lára yóò jó a máa jó infection ló máa ń fà infection ló máa ń fà so bóyá ó ṣe jẹ́ nìyẹn ẹlòmíì kẹ̀ríkẹ̀ tó bá fẹ́ release náà gbà mí bóyá release yẹn kò ní jáde síta á kàn lọ jáde sínú ìtọ̀ ni tó bá tọ̀ á tọ̀ jáde pẹ̀lú tọ̀ so àwọn infection kan nìyẹn ìyẹn náà fún ara ẹ̀ náà ó ṣe ẹnìkan tá padà rí pé nígbà tó wọn operate ẹ̀ ló fa tiẹ̀ wọ́n sọ operation fún ló bá bà nǹkan jẹ́ ló bá bàjẹ́ ló wá mú pipe yẹn wọ́n ṣe mistake wọ́n connect ẹ̀wọ̀n ibi tí ẹ̀yẹ kan connect so infection máa ń fà abioticin dá púpọ̀ gbogbo etí ó bá ṣe láàgọ̀ ara ẹ̀rí pé iléeṣẹ́ tiwa wọ́n fẹ́ kí wọ́n ṣe test kó mú test result ẹ̀ wá àmọ́ fẹ́ kí wọ́n ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn náà dẹ̀ ní ọ̀nà tá a fi ń wò á fojú inú wò á dẹ̀ fi ta wò ó ń tọ̀ yóò lálàáfíà ọlọ́run bá ní ó ṣe bẹ́ẹ̀ so pẹ̀lú ògbólódò ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ mi nílé ẹ má bora yín pa o àìsàn ni pé pariwo mi síta kí n fi ẹ́ kalẹ̀ fi mí pamọ́ kí n pẹ́ òun ni àìsàn jẹ́ tí nǹkan bá ti ń ṣèyàn ẹ jẹ́ ká wá ìdí ẹ lọ wo àwọn ètò wa lórí Yorùbá Gidi ẹ rí ẹ̀kọ́ mú ń bẹ̀ a ti sọ nípa ewé oríṣiríṣi a ti sọ nípa egbò oríṣiríṣi a ti sọ pé àwọn tàbí ń ṣe àwọn nǹkan yìí ní àṣírí èyí tí ò bá yí ẹnikẹ́ni tó ń gbọ́ mi ẹ pe nọ́mbà wa 08028121088 08028121088 a ní ọ́fíìsì nílùú Èkó ẹ lè rí àwọn oògùn wàrà ní Ìkọ̀tún Ẹgbẹ́ ní sẹ̀lẹ̀ bus stop ẹ lè rí àwọn oògùn wàrà ní Ìkòròdú ní Agric
ẹ lè ra àwọn oògùn wa rà ní Matogun ní Jọlá Oṣó bus stop ní Holy Peace House ní Jọlá Oṣó bus stop àwọn náà là níbẹ̀ ẹ ra àwọn oògùn wa rà ń bẹ̀. ẹ dẹ̀ lè pe nọ́mbà wa 07031002744 07031002744 ẹ tún lè lọ sórí wẹ́bsáìtì wa náà www.holypeaceapps.com ẹ rí àlàyé nípa àwọn oògùn wa ẹ rí rà ń bẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn o. àmì o Babalado adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín àmọ́ káàdì ètò ńlẹ̀ pẹ̀lú béèrè eléyìí kí ni nǹkan tẹ́ ẹ ní fún àwọn oníbàárà lópin ọdún 2023 tó lọ yìí. ẹ ṣeun olótùú pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run gbọ́ ẹ̀yin oníbàárà wa ọdún tó ń kásẹ̀ lọ yìí ní takusi tá a bá dé o pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a máa péjú sọdún ọ̀hún náà ni pẹ̀lú àwọn ọmọ wa pẹ̀lú àwọn aya wa pẹ̀lú àwọn ọkọ wa wọ́n ní kò kí ń tán lápò wọ̀yọ̀wọ̀yọ̀ kò ní tán lápò yìí o wọ́n ní ojoojúmọ́ ọdọọdún àlàárín ọdún pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ọdún ní sápó ń rú o ńlá ńlá lè sápó ń rú ńlá lè àgbàgbà rú ike ńlá ni màálù gbá ń gbé gbogbo ẹran parapọ̀ ń bàṣírí ẹ̀dọ̀ ni ayé ó parapọ̀ yóò bàṣírí láti rí ní ọdún tuntun o ètò àwọn ìlú ṣe bẹ́ẹ̀ àwọn ètò tá a ní ọdọọdún náà bàbá ṣe máa ń ṣe wọ́n máa ń ṣe ìwúre ọdún fún àwọn tó jó oníbàárà wọn a lè ti bẹ̀rẹ̀ ìwúre ọdún yẹn láti on the 15 a máa ń ṣe láti aago kan òru sáago kan àbọ̀ a ṣe ìwúre àwọn àgbàlagbà gbogbo àwọn tó wá sọ́dọ̀ pátá àìsàn tó wá kó lára wọn ò ní padà mọ́ àwọn tá a ti tọ́jú tógun ti ṣẹ́ lórí wọn kò ní padà síbẹ̀ mọ́ àwọn tó yẹ pé wọ́n gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ ń tábà ti fún wọn yóò máa bá wọn lára mu kò á tán síbẹ̀ àwọn tó wá ń ṣe òwò a ṣe ìwúre fún wọn wọ́n á máa ga sí ìyẹn náà wọ́n ṣe bá wa ná ẹn kò sẹ́ni tí bá wa ná tí ò ní ga ẹ máa ga sí ni àwọn tó yẹ pé àwọn ọmọ wọn ní dààmú lórí ọmọ wọn ní rábù lórí ọmọ ìwúre bá ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn a tó bá bẹ̀rẹ̀ tọdún yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run láti on the 15 tó bá di on the 31 a wá ṣe wẹ̀jẹ̀wẹ̀mú ìmúre a ṣe wẹ̀jẹ̀wẹ̀mú ìmúre kí ló jẹ́ wẹ̀jẹ̀wẹ̀mú náà ni pé a wá ṣe àìsè a fi ṣe sára fáwọn èèyàn a fi ṣe ìdùnnú fáwọn èèyàn a fi ṣe gbígbà àdúrà fáwọn èèyàn àwọn tó wá fẹ́ nínú oníbàárà wa wọ́n lè pè wá kán forúkọ wọn ránṣẹ́ a máa fi ètò ìwúre a máa fi ránṣẹ́ sí wọn a máa fi ètò gbígbà àdúrà a máa fi ránṣẹ́ sí wọn gbogbo tí wọ́n bá ń fẹ́ yóò máa bọ́ sí ẹni tó pé lọ́dún yìí ó lé nǹkan ó rí nǹkan yẹn bá tó wá dé bá lọ́dún yìí kò ní parẹ́ mọ́ lọ́wọ́ ẹni tó wá lé nǹkan nínú ọdún yìí tí ò tí ì bá èyí tá a fẹ́ bọ́ sí tó kù yìí yóò tó lọ́wọ́ nítorí pé ìwúre àṣẹ àwọn àgbàlagbà ni tá a bá sọ ó máa ń rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó bá jẹ́ oníbàárà wa kán gbìyànjú kán pe nọ́mbà yìí náà nọ́mbà tẹ́lẹ̀ tá a máa ń pè kágbé kán béèrè àlàyé lórí ẹ̀ ètò yẹn sìn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́ba a máa dúpẹ́ fún Olúwa ni ètò yẹn sìn àwọn aṣèwé ìmọ̀ tá a ti ṣe báyìí gbígbà àdúrà ni tá a ti ń bọ́ sínú ọdún tuntun báyìí orí ó bẹ̀rẹ̀ sí ní dé fóníkálukú àdúrà bẹ̀rẹ̀ sí ní gbà fóníkálukú ẹni tó ń wá àlàáfíà tó ń yọjú sí wa yóò bẹ̀rẹ̀ sí máa rí bẹ́ẹ̀ fún àwọn táwa ti wá tọ́jú tí ìrìn yẹn ti wá tí àbúrò yẹn ti wá lọ kò ní padà sí wọn lára mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí ìwúre ọdún a máa ṣe ní on the 31st la máa kágbẹ́ ẹ̀ ṣe ní ọ́fíìsì yín ní ọ́fíìsì wa tó wà ní headquarter ọ́fíìsì wa ní Holy Peace Research Center nílùú Abẹ́òkúta ń bí a ṣe ìwẹ̀jẹ̀ ìmú fún àwọn èèyàn ẹni tó bá lágbára ó lè fi dá sí o ètò yẹn sìn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àdúrà ó gbà bí ó ṣe jẹ́ ni. ẹ ṣeun Babalado bá a ṣe gùn ló bàrìbá ọdún yìí ń lọ èmi ò ní bá lọ àwọ̀ wà láàyè ẹ̀yin tẹ̀ ń wò ẹ wà láàyè ẹ sì ní wà láàyè lásán ayé eré láṣẹ o gbogbo tí ń jẹ tọ́lọ́run ǹjẹ́ títí ìgbà míì tí a máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. Babalado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan Babalado gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Babalado fúnra ẹ̀kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Babalado fúnra ó ti dé láti abúlé Aládò ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí Babalado. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Osconto capsule èyí tẹ̀ ń rírà